mo fẹ́ kó mọ̀ pé ọkọ ẹ náà pay lots of dues tí àṣírí ọmọ òfò bọ́ síta tọmọ ẹ dẹ̀ fi dàgbà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ ọkọ ẹ pay so much dues and he really wants that marriage to work. Sórí àṣírí ọmọ ẹ tó ti wà lọ́wọ́ wọn yẹn wọ́n ti gba owó wọ́n ti gba ẹ̀pọ̀n nídìí ẹ̀ wọ́n ti threaten ayé ẹ̀ separation yín ló lè fún bọ̀bọ̀ yẹn ní fọkànbalẹ̀ lẹ́mí ẹ̀ lè fi gùn separation yín ni wàá rí pé ẹni tó bímọ mẹ́ta gan kò ní irú ọmọ tó ní ẹyọ kan tó ní yẹn ìgbà tiẹ̀ ló di commissioner ó dẹ̀ tún ti ní political ṣọmọ future bright gan politically ọmọ tí wọ́n dẹ̀ gbé dání ọmọ dáadáa ni ó yẹ kó o ti rọ́jú bó ṣe bí ẹyọ kan yẹn ó tó fẹsẹ̀ lélẹ̀ bóyá IVF ni o bóyá bẹ́ẹ̀ gbé ni o owó tẹ́ kó lọ sí Indian can actually give you another child kò sí nǹkan kan tó ṣe ọmọ yẹn ọ̀tẹ̀dọ́lá nírú ẹ̀ àwọn kankan wà nínú family sacrifice ni àìmọye àwọn olówó tó nírú ẹ̀ owó tẹ́lá ẹ̀kọ́ lọ sí India yẹn but ó wà childish ìyá méjì ló ń jẹ bọ̀bọ̀ yẹn ó grow ó petty kí bọ̀bọ̀ yẹn separate from you ní ìfọkànbalẹ̀ bọ̀bọ̀ yẹn. Maybe that was the reason the family said no, you have to go. Because you are extremely petty. Sórí owó tẹ́ kó lọ sí India yẹn. Wàá sọ fọ́kọ ẹni pé má wọrí. Bọ́lá ń ṣe jẹ́ orí nìyẹn. Sórí owó tẹ́ kó lọ sí India yẹn. Ó fún yín ní bẹ́ta tó máa bá yín gbé. Ó fún yín ní ìbejì tó máa bá yín gbé. Ọmọ ọ̀dọ̀ lẹ máa háyà sí. Wàá dẹ̀ ní another upright ọmọ. Pẹ̀lú another upright ọmọ yẹn, ìwọ ló yẹ kó o dìdí lẹ́yìn ọ̀sà. Begging the guy cannot sustain your marriage. There are times as a woman, you become a warrior. There are times as a woman, you be in front of the family. Kò kí ń ṣe gbogbo ọkùnrin lẹ́nu ẹgbẹ́ wàhálà. Kò ń ṣe tó bá wu ọkọ ẹ, he is a very gentle soul. That boy, that man, sorry, your husband is going through a lot. Lọ́wọ́ àwọn tó mọ àṣírí ọmọ ẹ tán fi ń tèmù ẹ a máa tú àṣírí ẹ àdémi ló tẹ báyìí a máa tú àṣírí ẹ gbówó báyìí pàdé mi. Ṣe rí ẹni tí kò ní instrument Ìyábọ̀ Òjó ṣe rí Ìyábọ̀ Òjó la rí tà ń sọ ṣe rí tó wà níwájú Ìyábọ̀ Òjó yẹn ó gbóná ju Ìyábọ̀ Òjó lọ ó ní instrument ju Ìyábọ̀ Òjó lọ torí pé ẹ̀jẹ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ bàbá ẹ̀ ló ń bá handle social media lifestyle. Tí kò bá gbóná ju Ìyábọ̀ Òjó lọ kò ní wà níwájú Ìyábọ̀ Òjó kò sí bàbá ńlá kú ẹni tó ní ẹ̀mí Ìyábọ̀ Òjó when it comes to kán pààyàn wọ́n fi social media pààyàn dànù wọ́n búlí èèyàn. Níbi tí wọ́n jọ kan wá ara wọn dé ẹ rí pé àti Ìyábọ̀ Òjó àtọmọ tá à ń sọ yìí ìyẹn àgbésù bàbá oníyán àti Ìyábọ̀ Òjó ẹ lọ wò wọ́n dáadáa ẹ rí pé Ìyábọ̀ Òjó máa ń come out fún ni tó máa dárúkọ tó máa wọlé pẹ̀ tọmọtọmọ ẹ̀ torí pé olè ló mọ pàṣẹ olè tọ̀.
ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ nípa òṣèrékùnrin tí gbogbo wa mọ̀ sí Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ yìí tí bí ọ̀rọ̀ bí ìjà ń lọ lẹ́rìn wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ti gbọ́ èyí tí Lizzy Anjorin tó sọ lórí ọ̀rọ̀ yìí o. ṣe rí ibi tóun náà wà yẹn ó gíràn jù Ìyábọ̀ Òjó lọ. ìyàtọ̀ ni wípé òun ní ẹbí tó ń bá ṣe fíìmù Ìyábọ̀ Òjó òní Ìyábọ̀ Òjó ti extend lọ sínú ọ̀dọ̀ àwọn politician